mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní tilé toko lẹ́yìn odi. Ọ̀tún lọ́jọ́ ń yọ, ohun ọ̀tún àrà ọ̀tún látún mú wá fún yín lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Lẹ́ni ojú ni mí, olóyè Adébáyọ̀ Fátókí láti ìlú Berlin, Germany. Èmi lọmọ wá, ọmọ ẹkùn, ọmọ aláṣẹ, ọmọ orí ọba ló ń dádé. Ọmọdé ìdẹmọkìtì ọ̀nà ní mògún, ọmọ eléjò kọ̀rọ̀ tó ń sáré ikú gbàgbé ala. Èmi lọmọ jagunjagun tí mo jagun títí ó jagun délé ìjàpẹlẹgẹ, àwọn ìjàpẹlẹgẹ wọn dì í sá. Ọmọ onílògbò ọkẹrẹ ẹṣin dálẹ̀ lógbò ní ó jẹ́ kán fi chi kótì lógbò lọ náà fi kótò gidigbe. Èmi lọmọ onímọ̀lẹ̀ méjì takọtabo. Tó mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lénìí. Ibo la rìn sí, ibo la dé, agbéra ó dìlú South Africa. A lọ bá ọmọ Yorùbá àtàtà, Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ. Ohun tí a gbọ́ lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá rèé tó jẹ́ ká gbéra ó dìlú South Africa. Báwo ló ṣe jẹ́? Báwo náà ṣe rìn? Ààrẹ Ọ̀nà Kakanfò àkínpérí akọni ká má fi dà lálẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ, báwo ló ṣe jẹ́? Báwo náà ṣe rìn? Báwo náà ṣe mú jáde? Òun ni a fẹ́ kí ẹ̀yin aráalé kẹ́tẹ́tí sí lénìí. Ohun tí ẹ ti mọ̀ nípa ohun tí à ń pè ní Eléré Ọmọ, bó ṣe jẹ́ àti bó ṣe ń wáyé àti irú ẹ̀dá gan tí wọ́n ń pè ní Eléré Ọmọ, òun la mú wá sí orí ètò lénìí. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, ẹ jẹ́ ká jọ gbọ́. Ìgbélárugẹ àṣà Yorùbá o, ètò tó gorí afẹ́fẹ́, ẹ tẹ́tí ẹ jájọ gbọ́. Tó ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ńlé. Gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú, Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ àwọn ni àmúwá sí orí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lénìí kí wọ́n wá là wá lọ́yẹ̀. Irú oyè wo ni a mọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò nínú ẹgbẹ́ Eléré Ọmọ? Ta ni olùdásílẹ̀ ẹgbẹ́ Eléré Ọmọ? Kí ni Eléré Ọmọ jẹ́? Àwọn wo ni a mọ̀ tí a lè pè ní Eléré Ọmọ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú? Àwọn bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n máa bá wa dá sí orí ètò tí wọ́n bá wa ṣàlàyé gbogbo ohun tí a sọ yìí. Bàbá wa ẹ bá wa kí àwọn aráalé kẹ́ dárúkọ yín fún wọn. Ẹ ṣé olóòtú. Orúkọ tèmi ni Ọmọọba Àbáyọ̀mí Òkìkíọlá Johnson Ọmọdéníran, Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ àgbáyé. Tó ẹ ṣeun. Ọmọ bíbí ìlú wo ni yín nílẹ̀ Yorùbá àti agboolé wo lẹ ti wá? Ọmọ bíbí ìlú Òkègbó ni mí. Ní ìlú Òkègbó mo jẹ́ ọmọ bíbí ilé ààrẹ. Tó ẹ ṣeun. A rí pé oyè tuntun wọ́n fi dá yín lọ́lá, Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ. Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ yìí, ǹjẹ́ báwo ló ṣe jẹ́? Torí gẹ́gẹ́ bí a ṣe máa ń gbọ́ nílẹ̀ Yorùbá, oyè jagunjagun ni wọ́n ń pe oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Báwo ló tún ṣe wá jẹ́ nínú ẹgbẹ́ ti Eléré Ọmọ? Bẹ́ẹ̀ ni olóòtú. Àwọn bàbá bọ̀, àwọn bàbá mọ́nímọ́ní, àwọn bàbá mọ̀nì ọ̀mọ̀yàn. Wọ́n ní ẹni tó bá mojú ògún nípa bìnírè tó tó bí òwe àwọn àgbà. Bí gbogbo wa ṣe mọ̀ yìí pé tá a bá pèèyàn ní Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni náà ní láti jẹ́ akíkanjú ọmọ. Ẹ ṣeun Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ. Tó bí àwọn bàbá wa ṣe ń sọ, wọ́n á ní èèyàn kì í gbọ́n kó fi ra ìjòyè, bẹ́ẹ̀ èèyàn ò dẹ̀ kì í gbọ́n títí kó fi ra ìjọba ìlú. Ǹjẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Eléré Ọmọ yìí, ṣé ó tiẹ̀ wù yín ni lẹ ń pera yín bẹ́ẹ̀, tàbí ó ní àwọn ìgbìmọ̀ tí wọ́n fi yín jẹ́? Ìbéèrè tó láàmìlaka lẹ béèrè hùn. Mi ronú ẹ̀ rárá, bẹ́ẹ̀ ni mi sì bẹ̀bẹ̀ fún. Bí mo ṣe máa ń sọ nínú ọ̀rọ̀ mi pé orí tó bá máa dádé inú agogo dẹni tí ń wá. Ọba mi òkè ló kà mí yẹ.
kábíyèsí ọba Ganiyu Yusuf tí wọ́n jẹ́ ọba eléré ọmọ àgbáyé pé èmi ni Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ àgbáyé, tó jẹ́ pé tá a bá rí ẹnikẹ́ni tó fẹ́ béèrè bóyá òótọ́ àbírọ́ ni, mo lè fún yín ní aago wọn, nọ́mbà wọn lórí afọ́nrán tí wọ́n lè pè wọ́n láti wádìí bóyá lóòótọ́ náà fi mí jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ àgbáyé, sódà kò ní lè sí wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n sọ pé lórí ẹ̀. Ó jẹ́ bó ṣe jẹ́ olóòtú. tó ẹ ṣeun. Ohun tí a gbọ́ lórí iléeṣẹ́ ìgbélárugẹ àṣà Yorùbá òun náà nìyẹn tí a fi ní ká mú ètò yìí wá sí ojú àwọn ọmọ aráyé lénìí pé a mà ti tún rí Ààrẹ Ọ̀nà Kakanfò tuntun nínú ẹgbẹ́ ti eléré ọmọ. Ẹ ṣeun. Torí ní tẹ́lẹ̀ aṣáájú ní ti Àgbẹ̀kọ̀yà ni a gbọ́ tí ẹ jẹ oyè fún ní ìlú South Africa àti kárí ayé pé ẹ̀yin ni olú ọmọ Àgbẹ̀kọ̀yà. Ọjọ́ sì ń bọ̀ tí àtún wá bá yín lórí ètò tí ẹ̀tún yànnà náà fún wa bí ipa apátibẹ̀yẹn bó ṣe jẹ́. Ẹ ṣeun. tó Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ, ǹjẹ́ tí ẹ lè ṣàlàyé fún wa ní ṣókí kí ni ẹ mọ̀ àbí kí ni wọ́n ń pè ní eléré ọmọ tí ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí? Eléré ọmọ pín sí ọ̀nà oríṣiríṣi. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́, àwọn ọmọ báyìí ni àwọn ọmọ tí a mọ̀ sí eléré ọmọ, àwọn ẹlẹ́gbẹ́ ọmọ. Ẹ ṣeun. Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ. Ìbéèrè tó tún dàbí eléyìí tí a ṣe béèrè tán, ǹjẹ́ láyé òde òní bí a ṣe ń dàgbà sí tí ọjọ́ ń gorí ọjọ́ tí gbà ń gorí ìgbà yìí, ẹni tó bá jẹ́ eléré ọmọ báwo gan ló ṣe lè mọ̀? Àbí nínú ẹgbẹ́ tí ẹ wà tí wọ́n fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ yìí, báwo ni wọ́n ṣe yan ṣàkún àwọn tí wọ́n kó sínú ẹgbẹ́ yìí tí wọ́n fi mọ̀ dájúdájú pé eléré ọmọ ni wọ́n? Ẹ ṣé olóòtú, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, eléré ọmọ, ọmọ tó bá jẹ́ eléré ọmọ àbí ẹ̀dá ọmọ ádámọ̀ kan tó bá fẹ́ mọ irú èèyàn tó jẹ́, bóyá lójú oorun ọmọ mi lè máa rí pé òun bára òun nínú omi, ọmọ mi máa rí pé lójú oorun òun wà ní ìdí ọ̀gẹ̀dẹ̀, òun ṣètò fún àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́. Bó bá ṣe ń ṣe àwọn nǹkan yìí, bóyá pé àwọn ẹgbẹ́ ọmọ àwọn ẹgbẹ́ ìjọ ni tó ra ohun dídùn àádùn, èso, súwìtì àti àwọn nǹkan kan fún wọn, gbogbo ohun tó bá ń ṣe á máa jáyà lẹ́nu, á dẹ̀ máa lọ déédéé. Ó sì máa ní àwọn ohun èèwọ̀ kan tàbí èkejì tí ò gbọdọ̀ ṣe. Ẹ ṣeun. Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ àgbáyé. Orí ètò ìgbélárugẹ àṣà Yorùbá òun la ṣe wà. Ẹ̀yin èèyàn wa ńlé, à ń padà bọ̀, ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́. Ìgbélárugẹ àṣà Yorùbá ò ètò tó gorí afẹ́fẹ́, ẹ tẹ́tí ẹ jájọ gbọ́. tó ẹ káàbọ̀ padà sórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ ni wọ́n wà ní agbódo pẹ̀lú wa lénìí tí a fọ̀rọ̀ ń domi tó ọ̀rọ̀ lórí eléré ọmọ. tó bàbá wa, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ síwájú, eléré ọmọ yìí, a ní ìbéèrè kan láti tún béèrè wípé ǹjẹ́ gbogbo àwọn eléré ọmọ yìí, ṣé gbogbo wọn ni ó jẹ́ ohun tí ọmọ tí a lè fi yangàn, tó jẹ́ ọmọ tí a lè fi tọrọ ọmọ lọ́wọ́ Elédùmarè, àbí bó tún ṣe lọ́tún ló ṣe ní òsì ẹ̀là ó yé àwọn aráalé? Ẹ ṣé olóòtú, gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè,
mo fẹ́ kí ẹ mọ̀ kinní kan dájú wípé tibi tire báyìí la dálé ayé. Nínú àwọn àkàndá ọmọ ìbáṣe rí akọ bẹ́ẹ̀ la rí abo. Oníkúlùkù ló sì ní iṣẹ́ tó ń ṣe. Nínú wọn, àwọn tí a lè fi tọrọ wà ńbẹ̀, àwọn tí a ò sì tún lè fi tọrọ tún wà ńbẹ̀. Nítorí pé kí ni Ọlọ́run ọba mi òòṣà òkè, ó ní òun lòun dára bí eléwé, òun náà ló dára bí aláṣọ. Gbogbo elérè ọmọ ló ní akọ, ló sì ní abo, ló ní àwọn èyí tí a lè fi yangàn, ló sì ní àwọn eléyìí tí a tún sì lè fi tún bẹ Ọlọ́run ní ẹ̀dà kejì. Ṣùgbọ́n gbogbo ohun tí Ọlọ́run ọba mi òkè dá dáradára ni. Ìpín tí kálukú yàn ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. tó ẹ ṣeun Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ àgbáyé. Wọ́n jẹ́ kó yé wa wípé bí dáadáa ṣe wà bẹ́ẹ̀ ni ìdàkejì wà, tibitire la dálé ayé. tó Elédùmarè á jẹ́ kí ire eléré ọmọ kó jẹ́ tiwa. Ìbéèrè tó tún kù, ṣé gbogbo ẹ̀dá àbí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ló lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ eléré ọmọ, àbí ó ní àwọn ẹ̀dá kan lọ́tọ̀ tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ eléré? Ẹ ṣé olóòtú. Ẹgbẹ́ eléré ọmọ ó jẹ́ ẹgbẹ́ tí gbogbo èèyàn lè darapọ̀ mọ́. Kì í ṣe ẹgbẹ́ awo, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀. Ó jẹ́ ẹgbẹ́ tí ń tàn mọ́lẹ̀ sí ìrìn àjò ẹ̀dá àti àkọsẹ̀jayé ọmọ adáríhurun. So kò sí ẹni tí ò lè darapọ̀ mọ́ wọn, yálà ọkùnrin ni tàbí obìnrin, onílé ni tàbí àlejò, onígbàgbọ́ àbí ẹlẹ́sìn ìmọ̀le àbí ẹlẹ́sìn àbáláyé, gbogbo apáta ọ̀kan ṣoṣo ni wá nínú ẹgbẹ́ eléré ọmọ. Láti mọ ìrìn àjò bí ó ṣe máa rí, àti láti mọ irú àdúrà tó yẹ ká máa ṣe, àti láti mọ irú ohun tó yẹ kó máa ti ẹnu wa jáde, nítorí ahọ́n tẹrí iṣẹ́ tó ń ṣe ò kéré. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ahọ́n yìí sọ̀rọ̀ burúkú sínú ayé ara ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ti fi ahọ́n yìí pe ohun rere sínú ayé ara ẹ̀. Kí Elédùà ọba mi àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run kó jẹ́ kí ahọ́n kó pe ohun rere mọ́ èmi àti yín lára. Àṣẹ, àṣẹ. Káwọn má ṣe gbàbọ̀dé ohun burúkú fún wa. Àṣẹ. Ó jẹ́ bó ṣe jẹ́ bàbá. Ẹ ṣeun, àdúpẹ́. Torí tí a bá ní ká wò ní ti àwọn ọmọ Yorùbá kan, bóyá ní ti paṣẹ ẹ̀sìn ní ká pè é, tí wọ́n bá ní wọ́n gbọ́ nǹkan tó ń jẹ́ eléré ọmọ, a máa jẹ́ bí ìjayà. Wọ́n á máa wò bíi pé bóyá ẹgbẹ́ awo àbí bí ẹgbẹ́ ìmùlẹ̀. Ẹ ṣeun bí ẹ ṣe láyé wo àwọn aráalé pé kì í ṣe ẹgbẹ́ awo, kì í dẹ̀ ń ṣe ti ìmùlẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ǹjẹ́ ta ni aláṣẹ àti olùdarí lágbàáyé tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ eléré ọmọ yìí? Kábíyèsí His Royal Majesty Ọba Ganiu Yusuf, àwọn ni ọba eléré ọmọ àgbáyé worldwide ní tilé toko. Àwọn ni olùtọ́kọ̀ ọkọ̀ náà, àwọn náà túkọ̀ ọkọ̀ náà káàkiri àgbáyé. Mo ṣe kábíyèsí fún orí adé. Àwọn ni wọ́n fi ń jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ. Bẹ́ẹ̀ni bàbá. Ǹjẹ́ gẹ́gẹ́ bí oyè tí wọ́n fi yín jẹ yìí, àwọn bàbá wa mọ̀nìmọ̀nì wọ́n máa ní àkínfìyàn joyè àwòdì kó má lè gbádìyẹ.
oyè Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ tí ẹ jẹ yìí ṣé ó jọmọ́ ti jagunjagun ni àbí kí ni àwọn ẹ̀tọ́ àti ṣíṣe yín fún ìlọsíwájú ẹgbẹ́ eléré ọmọ? Ó jọmọ́ wọn ní ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiro. Kò síbi tá a ti máa perí akọni tí ò ní fi dà lálẹ́ gàràgà. Bẹ́ẹ̀ ni. Ó ní mo ṣe sọ síwájú pé ẹni tó bá mojú ògún bẹ́ẹ̀ ni òní pa bìnírè. Kò sẹ́ni tá a fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí a ò mọ̀ sí pé akọni ọmọ ló gbọ́dọ̀ jẹ́, akínkanjú ọmọ ni tó gbọ́dọ̀ dáàbò bo ara ilé, èrò ọ̀nà àti ara oko. Àti fún ìlọsíwájú ìgbélárugẹ àṣà gẹ́gẹ́ bí èyí tí ẹ̀yin náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àti ìṣe òun ni àwa wà fún kí Elédùà kó máa bá wa rìnrìn àjò náà. Àṣẹ. Tó ẹ ṣeun bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò eléré ọmọ àgbáyé. Wọ́n ti jẹ́ kó yé wa pé ibi iwájú òun gan báyìí ni à ń bá gbà. Ohun tó bá ti jọ mọ́ àṣà, tó bá ti jọ mọ́ eléré ọmọ, ẹ̀yin ni akíkanjú tó bá ní ohun tó ń bọ̀ wájú, tó bá ní ohun tó ń bọ̀ lẹ́yìn. Láṣẹ Èdùmàrè, ẹbọ jíjẹ kì í hun igúnnugún, òkú jíjẹ kì í hun àkàlàmàgbò, kò ní hun yín láṣẹ Èdùmàrè. Lọ́la àwọn tó gbé yín lọ́wọ́, ẹ̀ jẹ́ gbó, ẹ̀ jẹ́ tọ́. So ẹ ṣeun, kó tó di pé a máa fi àdàgbà ètò ti ènìrọ̀, ẹ bá wa sọ fún àwọn èèyàn wa nílé nípa ìgbélárugẹ àṣà Yorùbá kí wọ́n máa tẹ̀lé wa lórí gbogbo àwọn ètò tí a bá ti ń ṣe, gbogbo àwọn ọmọ Yorùbá jalejako àti lẹ́yìn odi. Ẹ ṣe ìgbélárugẹ àṣà ó dọwọ́ èmi àti ìrẹ o. Ìgbélárugẹ àṣà ó jẹ́ ohun tó ṣe kókó fún gbogbo ọmọ káàárọ̀ òjíire nílé lóko àti lẹ́yìn odi. Gbogbo ọmọ Odùduwà pátá a ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Àṣà wa, ìṣe wa, òun ló ṣe kókó, òun ló sì fi máa sọ̀rọ̀ sí wa ní ibikíbi tí a bá bára wa nílé àbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbé àṣà àti ìṣe wa lárugẹ. Ẹ sì tún jẹ́ ká kún àwọn bàbá wa Dr. Fátókí tí wọ́n fi orílẹ̀-èdè Jámánì ní ìpínlẹ̀ Berlin ṣe ibùgbé, ká kún wọn lọ́wọ́. Àṣà wa, ìṣe wa ò ní parun o. Orílẹ̀-èdè Odùduwà ò ní parun. Torí pé kí ni, nígbà tí àwọn orílẹ̀-èdè tó kù bíi Brazil, Cuba lóríṣiríṣi tí gbogbo wọn bá ń kọ́ àwọn ọmọ wọn ní èdè Yorùbá tó jẹ́ èdè abínibí wa, àwa táwa ní àṣà yìí àti èdè yìí táwa gangan tó jẹ́ pé àwa ni ọba mi òkè jogún ẹ̀ fún, kò yẹ ká jẹ́ kó parun. Ẹ jọ̀wọ́ mo rọ̀ wá gbogbo ọmọ káàárọ̀ òjíire, ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní àṣà àwa, ìṣe wa, kí orírun wa kó má bàa parun, kí wọ́n lè mọ ibi tí a ti ṣẹ̀ wá. Mo gbà ládùúrà yìí pé gbogbo apáta a ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ire báyìí lójú orí, ire lójú gbogbo wa máa rí o láṣẹ Èdùmàrè. Ó dìgbà kan náà, ẹ ṣeun. Tó ẹ ṣeun, oníyan ṣeun, ọlọ́bẹ̀ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ tún bá wa fìfẹ́ jẹ́ lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lẹ́nu. Ẹ ṣé àdúpẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, Oyin ti ṣe tán, ó ti ń ṣí kúrò láfárá. Afẹ́rẹ́bọjò ó ti ṣe tán, òun ṣì lọ sí ìwòlẹ̀. Olóyè Dr. Fátókí Adébáyọ̀ ń ṣí lọ sílé bàbá tó gbé mi lọ́nà. Èmi lọmọ wá, ọmọ ẹkùn, ọmọ aláṣẹ, ọmọ orí ọba ló ń dádé. Ó mọ́dọ̀ ìdẹ́mọ́gìtì ọ̀nà ní Mògún, ọmọ eléjò kọ̀rọ̀ tó ń sáré ikú gbàgbé ala. Ọmọ jagunjagun, ó jagun títí tí ó jagun délé ìjàpẹlẹgbẹ, àwọn ìjàpẹlẹgbẹ wọn lè sá. Mo ń lọ sílé bàbá tó bí mi lọ́mọ, èmi lọmọ ìlógbò ọ̀pẹ̀rẹ̀ onímọ̀lẹ̀ méjì takọtabo. Ẹṣin ìdálẹ̀ ìlógbò ní òjẹ́ kan fẹ́ ṣin kóòtì lógbò lọ, òun wọn fi kó tòkìtì. Tó mo wá ń ṣe níwúre ìgbà tá a tún máa pàdé lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Ire owó, ire ọmọ. Ìgbélárugẹ àṣà Yorùbá ò ètò tó kórìí afẹ́fẹ́, ṣe ní tẹ́tí ẹ jájọ gbọ́.